Sunday Igboho ti fọ̀rọ̀ ránṣẹ́ o sí Ooni of Ife, ọba Saheed elegushi, ọba Oluwo Abdulrasheed àti gbogbo àwọn kábíyèsí pátápátá. Ó ní bí àwọn lọ́balọ́ba bá dúró déédéé, ó ní pírẹ́sídẹ̀ǹtì kankan ò tó bẹ́ẹ̀ láti sọ wípé ta ni jẹ ọba. Welcome to DIGINAIJA, where we bring you latest stories. Remember to like, share and follow us. Sunday Igboho says that all individuals have the right to rule, but it is imperative for our kings to uphold the sanctity of their positions and traditions. He said leadership roles should not be undermined, and Yoruba elders must ensure that the respect and authority of our traditional rulers are upheld. Ó ní ó máa lẹ́tọ̀ọ́ tí gbogbo àwọn lọ́balọ́ba wa tí wọ́n bá fira wọn sí ipò ọ̀wọ̀ ipe láyé ìjọ́hun ipe kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kó yẹ ọba lọ́wọ́ wò pé ipe ta ni ń jẹ ọba ń bẹ̀. Ó ní àwọn olóṣèlú ti da ojú gbogbo ẹ̀ délẹ̀ nípa àwọn lọ́balọ́ba gan àwọn gan pàápàá wọn àfẹ́ra wọn sí ipò ọ̀wọ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Papọ̀ ká yẹ̀yẹ̀ bàbá yẹn ẹni tó lọ ń gbó sípò ọba ọlọ́run ọba lọ́ba lẹ́yìn ọlọ́run ọba ló kù. Òṣèlú ló fà á pé àwọn olóṣèlú wa náà jálàǹkà àwọn bàbá wa. Àwọn olóṣèlú wa àwọn náà jálàǹkà àwọn bàbá wa. Àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá bá dé náà. Àwọn olóṣèlú yẹn àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá wa. Tani ń jẹ́ ọmọ akú wárápá lójú ọmọ akú yẹn yẹn. Tani ń jọ́ di akú lójú ọdí apá yẹn. Tí kú bá ń bínú lọ́wọ́ àwọn sì mọ̀ gbé. Ikú ọmọ kú àrùn márùn tí Alaafin bá ń pàṣẹ láyé ìgbà tí àṣẹ wà lẹ́nu tí olóṣèlú ò gbọdọ̀ dá sí. Ta ni wọ́n bí ire? President wo náà bí yálà ìyá ẹ̀rí àbí gọ́ọ̀nà wo náà bí ire tí ó pè ta níjọba? Bọ̀ láyé nowadays ayé òde nípa wà á ṣe. Alága kanṣu pé kò ń fẹ́ yọba. Alága kanṣu, alága local government yóò ní kọ́ bá wá rí ìwúni local government rubbish. Bàbá Olóyè Chief Yemi Elebuibon has issued a stern warning to Yoruba monarchs, urging them to maintain dignity and refrain from engaging in a lifestyle inconsistent with their royal status. This includes the frequent attendance of parties and events by some, such as the Ooni of Ife, Saheed elegushi, and Oba Oluwo Abdulrasheed, raising questions about their balance between their royal responsibilities and other belief system. Baba Elebuibon, it is unacceptable for someone to be a king while rejecting our traditional religion, as it undermines the respect they should command. The responsibility also falls on the kingmakers for allowing such kings to ascend the throne. Kings should embrace all religions and not blur the lines between them. Concerns have arisen over certain kings who, despite professing Christianity and Islam, mixed traditional Yoruba practices with their faith. The issue gained prominence when the Grand Mufti of Yoruba land in Ilorin was said to have expressed a desire for imams to participate in king's coronation ceremonies. Additionally, Oluwo has indicated his intention to remove traditional Yoruba deities from his palace after his traditional coronation. This development aligned with Baba Elebuibon's sentiment on the importance of preserving Yoruba traditions. He argues that the erosion of respect for Yoruba kings stems from their failure to uphold these traditions in the face of modernization and politics. Ẹ rí pé àṣà Yorùbá pọ́n ọba wọn lé púpọ̀. Nígbà tí ọ̀làjú ń dé, nígbà tí ẹ̀sìn òkèèrè ń dé, Ooni ń gba iyì kúrò lára àwọn ọba. Àwọn ọba wa kọ̀ láti gba ìdánilẹ́kọ̀ọ́ àti láti ṣe ìrónilágbára. Báwo ni wọ́n ṣe ní di ẹni àbùkù? Ayé náà lájọ wà. Níjọ́ tí wọ́n lọ ka ọba kan mọ́lé, tí wọ́n sì yìnbọn fún, tí wọ́n sì pa, kò sẹ́ni tó bẹ́ẹ̀. Ọba tó bá jẹ́ pé ó ro ara rẹ̀ tó ṣe gbogbo ohun tá à ń wí, wọ́n ní ọba òróró ń ro, ọba tí róbìnrin ẹ̀ lásán. Ṣùgbọ́n nígbà táwọn náà ti tẹ̀lé ọ̀làjú bí mo ti wí, wọ́n ti tẹ̀lé ti ní ẹ̀sìn ìgbàlódé làwọn máa ṣe, àṣà ìgbàlódé làwọn máa ṣe. Òun ló fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí. Nígbà ìwáṣẹ̀ ọba yìí jáde, ọba yìí lọ ibì kankan,
tí wọ́n bá ọdún tó bá jẹ́ ọdún òòṣà tí wọ́n ń ṣe nílùú, bóyá Ọ̀ṣun ni wọ́n ń bọ̀ ń bẹ̀ o, bóyá Ṣàngó ni o, bóyá ìjọ yẹn àwọn èèyàn ó tó kó wálé pé wọ́n fojú kan bá lónìí, wọ́n rí ẹ̀ẹ̀kan tó bá jẹ́ ń rí ọlẹ́ẹ̀mí o, wọ́n rí ọlẹ́ẹ̀mí o, ó tún ti dẹ̀ mí wọn tó rí ní àní wọn òòṣà ni wọ́n. ṣùgbọ́n káwọn ọba náà káwọn náà mọ̀ ta sí àgẹ̀rẹ̀ kí wọ́n máa ṣe fèlèfèlè lọ́dọ̀ wọn. ṣùgbọ́n nítòsí jẹ́ orí bẹ́ẹ̀ náà ni pé ṣẹ́mà ẹ ti máa ti fún yàn lówó. Baba Elebuibon also responded to a certain incident that happened at Iseyin, where a king removed his crown on live television. Listen to what he had to say. Èèwọ̀ ni, ṣùgbọ́n adé tó gbẹ̀hùn adé mọ̀láǹgaran ni. Mọ̀láǹgaran ni èyí wọ́n pè mí tẹ́lẹ̀ ní kí n wò tẹ́mi náà rí kíní lóòótọ́ kì í ṣadé gidi. Òrùmù lórí àti ó tẹ̀ wá jẹ́ mọ̀láǹgaran o, ó jáde páálí o, kì í ṣe adé tí kò ń fìlà, kì í ṣe fìlà pé apá ò gbọdọ̀ sí àtàrí rẹ̀ lẹ̀ tó bá wà nínú ilé gan wọ́n gbọdọ̀ mọ ní orí ògbófo tí ọmọdé ní ìgbìlẹ̀ǹgbìlẹ̀ kó tó di pé ọba yìí jáde ṣebí ó ní nǹkan kan tó wù láàrin ẹni tó kọ́kọ́ jẹ ọba àkọ́kọ́ Ọ̀rúnmìlà ló ṣe fá tí ó fi parẹ́ tí wọ́n fi wá fi adé pààrọ̀ rẹ̀ tó fi di pé ọba ń dádé lónìí. Nǹkan tó wà látàrí ẹni tọ́jọba ni wọ́n ń dé kìíní yẹn mọ́. Wọ́n wá ti wá kàlẹ́ ìwọ̀ fún gbogbo ẹni tó bá ti tó ọ̀gbọ́dọ̀ máa sí rí ilẹ̀ o, ọ̀gbọ́dọ̀ rí bí èèyàn tó bá sọ̀rọ̀ náà tẹ́ bá sọ̀rọ̀ fún tẹ́ ń fi àṣẹ sí ní àmùjẹ orí rẹ̀ kò gbọ́dọ̀ máa sí orí ilẹ̀ lásán toró ti di ẹni ọ̀wọ̀. Nígbà tó wá gbé adé ka wọ́n fi kinní rẹ̀ wọ́n fi hàn mí náà rí lórí kinní lóòótọ́ sẹ́wọ̀n ara ibi tí wọ́n ti sọ di yẹpẹrẹ nù. Àwọn lọ́balọ́ba ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àwọn olóṣèlú. Wọ́n ti sọ àwọn kábíyèsí wa di civil servant nígbà tó jẹ́ pé àwọn náà ni wọ́n fún wọn ní dòdò. Ẹ sì mọ̀ pé ẹni tó bá ti ń fún yàn ní dòdò èèyàn ní lè sòdodo lójú ẹ̀ mọ́. Òun ló fà á tí bàbá Ọbásanjọ́ fi ní agbára láti máa ní kán dìde kán jókòó gẹ́gẹ́ bí gbogbo èèyàn ti mọ̀ tẹ́lẹ̀. Kábíyèsí ò gbọ́dọ̀ máa káàkiri. Àwọn kábíyèsí ò ń ṣẹni tí èèyàn máa rí níbi gbogbo tó jẹ́ wípé tẹ́ bá rí wọn bí lénìí ẹ ti mọ̀ pé wọ́n ń bọ̀ ńbẹ̀ yẹn lọ́la. Wọ́n ní láti jẹ́ èèyàn tí wọ́n gbọ́dọ̀ ṣọ́ ìrìn ẹsẹ̀ wọn kán sì fira wọn sí ipò ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn sọ. Drop your comments and opinions on this matter. Don't forget to follow us for more stories. Like, comment, and share. This is DIGINAIJA. Thank you for watching, and bye for now.